kó máa fi jagun fi sabilillah, Imam Malik ni ó ti bùn tiẹ̀ ní ẹ̀sìn yìí kó o fi jagun fi sabilillah. tó bá fi jagun lẹ́ẹ̀kan tó bá lọ gbé ta kò sí wàhálà ńbẹ̀ torí kó o ti bùn. àmọ́ tó o bá sọ fún pé huwa fi sabilillah, òun wà fún kó o fi jagun sójú ọ̀nà Allah, wọ́n sọ pé a fún ọ kó o fi jagun, òun wà fún kó o fi jagun, tó bá jẹ́ bẹ́ẹ̀ kò di tiẹ̀. Malik lọ sọ bá tó bá ti gùn ọ́ dà padà. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmọ̀ọ́yọ́kù àwọn sọ pé gbogbo ẹ̀sìn tó bá fi lè gbé fún yìí torí ẹ̀ lọ́lọ́wọ́ fi ń sọ fún wa nínú suratul Adiyat wal Adiyati dabha falmuriyati qadha falmughirati subha fa'atharna bihi naq'a fawasatna bihi jam'a. gbogbo ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni àti máa ṣe máa fẹ̀sìn jagun, ẹ̀sìn pàtàkì. kọ́dà tó bá fẹ́ pín gànímà èrè ogun, ẹgbẹ́ bí Islam ti ṣe ní kí wọ́n pín, wọ́n lẹ́ni tó gẹ̀ẹ́sìn jagun yọ gba ìpín ẹyọ kan, ẹ̀sìn tá a wá gbé jagun yọ gba ìpín méjì, ẹ̀sìn ọgbà jù ọ lọ torí wọ́n ní ó ṣe gudugudu méje yàyà mẹ́fà sọ orí ṣe tí ìbá ṣẹ̀sìn tó gùn ó lè rí ṣe lọ́wọ́ bẹ́sẹ̀ ní abà wọ́n ti tẹ̀wọ́ gan pa. àmọ́ gbà tó bá gbé ẹ̀sìn tó fi kọ́ lọ́ta tó fi ta eruku sókè ẹ̀rù ọba kálukú bẹ́ẹ̀ eruku ṣe sọ lálá lójú sánmà. tó àwọn tábà wá fẹ́ sí ìpín méjì ń bọ́ lẹ́sìn ó ti ná ẹ dá mi lóhùn ẹni tó lẹ́rù ló lẹ́rù. àmọ́ ìtumọ̀ rẹ̀ ní kẹ́ tọ́jú ẹ̀sìn yún dáadáa kó lè tún ṣe é lò nínú ìjà míì. torí ẹ̀ káwa rẹ̀ ni tó lẹ́sìn tó lé kọ́ wá fìkan fẹ́ nìkan pé mo yọ ọ fi jagun ntọ́ dání o ntọ́ dání sẹ́mi kó ló wá ṣépè fáwọn kan nítorí pé ntí wọ́n ní tí wọ́n lè fi yá ẹlòmíì wọ́n yá wọn. Olúwa ni wa yamna'unal ma'un, ìtumọ̀ àyànnu bọ́yọ̀ ọlọ́kọ́lé bọ́yọ̀ ọlọ́bẹ bọ́yọ̀ ọ̀làdà tẹ́mi fẹ́ lò bọ́yọ̀ oníṣíbí mo sì béèrè lọ́dọ̀ rẹ dákun ẹ̀yá mi lọ́bẹ mo fẹ́ fi tó adìẹ, ẹ̀yá mi síbí mo fẹ́ fi robẹ̀ lórí iná, ẹ dákun ẹ̀yá mi ní nǹkan báyìí tó lè yá ọ̀nà ọ̀dọ̀dọ̀dọ̀ wọ́n tún bá ń dánwò mọ́ kí n yọ kíni ìyàwó rẹ kọ́ ló ní kọ́ yá wọn. Ya mi lọ́bẹ̀, ya mi ládà, ya mi síbi kìí ṣe pẹ́ ń jà dábàá kó bá ti gbọ́ bẹ́ẹ̀ èmi yóò fi gún bàbá gbàdá yóò sá mi. kò rí bẹ́ẹ̀ ẹ̀yà irú ẹ̀ náà lẹ́sìn ẹ̀yin ní ẹ̀sìn ọ̀pọ̀ ẹ̀yà àwọn jagunjagun Islam lẹ́sìn torí ká lè ba lè borí ọ̀tá ní rọrùn. ó wá ṣeéṣe o kọ́jẹ́ pé ẹ̀sìn yun ẹ̀yin gbé ẹ̀sìn yẹn fún ẹ wá sọ pé ẹ̀sìn yìí o huwa laka fi sabilillah, huwa laka fi sabilillah. lọ́dọ̀ Imam Malik tẹ́bá sọ pé huwa laka fi sabilillah ẹ̀sìn yìí tiẹ̀ ni pé kó máa fi jagun fi sabilillah, Imam Malik ni ó ti bùn tiẹ̀ ni ẹ̀sìn yìí kó fi jagun fi sabilillah. tó bá fi jagun lẹ́ẹ̀kan tó bá lọ gbé ta kò sí wàhálà ńbẹ̀ torí kó o ti bùn. àmọ́ tó bá sọ fún pé huwa fi sabilillah, òun wà fún kó fi jagun sójú ọ̀nà Allah, wọ́n sọ pé a fún ọ kó fi jagun, òun wà fún kó fi jagun, tó bá jẹ́ bẹ́ẹ̀ kò di tiẹ̀. Malik lọ sọ́ba tó bá ti gùn ọ́ dà padà. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmọ̀ọ́yọ́kù àwọn sọ pé gbogbo ẹ̀sìn tó bá fi lè gbé fún yàn pé lọ́ọ́ fi jagun fi sabilillah ó ti bùn ẹni tó fi jagun lédè kan kò ní di pé bóòlù ti sọ ó ti bùn bàbá tà kò burú. torí ẹ̀ ni nígbà tí Umar gbé ẹ̀sìn fún ọkùnrin yìí ẹ̀rí kó gbé fún pé kó fi jagun ni kò sọ pé òun fún un gbàtọ́ ta kọsẹ̀ wà Umar tó wá ní ẹ̀sìn tó wá ní tó wá yẹ kakọ́ta rú ẹ̀ bọ́yọ̀ pọ̀pọ̀ ló sì ta iye tó bá rí kọ́ta. ó túmọ̀ sí pé tó o bá gbé ẹ̀sìn fún yàn ipe kọ́ lọ́ọ́ fi jagun ó ti bọ̀nù láyé sí ẹnìkan bá gbébọn fún yàn ó gbé táǹkà fún yàn ó gbé bàálù fún yàn ó ní kọ́ lọ́ọ́ fi jagun ó ti bọ̀ yàtọ̀ sí ìjọba o tó bá gbé ìjọba ló bá gbé fún ọ ìjọba ò lè gbà kó ti jẹ ọ̀dà gbogbo olúru o ẹni tó gbé táǹkà ní ìsìn tó bọ́ sáàrin ìgboro pé wọ́n kú ti bomi ní máa ń yìnbọn ìbọn burúkú sí gbogbo èèyàn ọ sọ gbogbo olùdáwóró ìjọba ebú yàn rú ẹ torí ẹ gbogbo àmì gbogbo nǹkan àjà tíjọba kó fún àmì wọ́n fún lò dìgbà tí wọ́n fi parí lílò rẹ̀ kódà ìbọn ìjọba ò gbé fún àmì kó ti tiẹ̀ rárá torí ẹ tí wọn bá rìtáyà wọ́n yẹn fi ìbọn lẹ̀ fún wa wọn kàn lè gba gbogbo training tó ti ní ni àfi tó bá gbé ránkì rẹ̀ ga púpọ̀ ẹ̀rú sì ń bá àwọn pé ó ti lọ́ta tọ́pọ̀ wọ́n lè máa wá ti pa wọ́n lè fún níbọn tí ó fi máa sọ́ra rẹ̀ wọ́n tún fi àwọn dílé lé táwọn náà tún máa sọ. eléyìí túmọ̀ sí wípé
tó bá pẹ́ sílẹ̀ gbé fún yàrá ti bùn sọ́tọ̀ pé tá a bá bùn yàn ní nǹkan ká tún máa yẹ̀ wò sọ́tà ni àbí ọ̀tà sọ́tọ̀ kọ̀dọ̀ o ti bùn mí ní nǹkan kí ló kàn ńgbà tá gbára rẹ ọ̀ka kí ló bùn mí sí ó ní àpọ́nlé má jẹ́ má yẹ kí ló kàn kó tó bùn mí ò ṣe lẹ́kṣọ̀ mi kí n lè bá a má yìí tó fẹ́ bùn mí o ti wá bùn mí tó wá ń sọ mi lọ́wọ́ ń sọ mi lẹ́sẹ̀ ẹ máa wo sọ́tà mọ́tò ní àbí ọ̀tà ẹ dákun kí ló kàn wọ́n ní dábàá tó bá bọ́ máa ṣe àìránṣẹ́ palákàrà agbára rẹ ọ̀ka ọkọ̀ fẹ́ ṣe kárí mi ni agbára rẹ ọ̀ka mọ́tò kí ló bùn mí sí èmi sì rí i pé mọ́tò kò é serú mọ́tò tẹ́mi lè máa gùn ọjà agbára mi lọ àwọn èèyàn rò pé mo lówó ju bẹ́ẹ̀ lọ ni àbí òye wa mo yà lọ gbé ta ńgbà mo wá gbé ta tó wá gbé ṣé tí mo ṣe dá ó ṣe burú. mọ́tò tó yẹ pé ní ìsinmi báyìí tó bá gbé délé epo gan lásán owó epo tí ó jẹ lọ́wọ́ rẹ̀ ọmọ ìṣẹ́ Allahu Akbar. táyà fọba ọlọ́ọ̀lọ́ọ̀ gbèsè ńlá nù tó bá fẹ́ ṣe sáfìsì lásán èèyàn tàdí mẹ́yìn. sọ wọn wádìí rẹ̀ pé sọ́ta ni àbí ọ̀tá tó bá rí òfìsè kọ̀ọ̀kan lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá ti bùnyàn ní nǹkan kò nídìí kó máa wádìí nítorí o ti bùnyàn o ti bùn torí pé agbára rẹ̀ Allah ní kó ju bẹ́ẹ̀ lọ ní ló fi bùn o sì ní bùnyàn ní nǹkan àfi kó ló sínà tó tún ju bẹ́ẹ̀ lọ fún wa gbólóhùn àti ṣe máa ṣe fáwọn ẹrú rẹ̀ nù nínú àwọn ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ tó náà ní pé Umar nígbà tó ń rò kó ti ta ni ló fi wà lọ́wọ́ ẹlòmíì ó sì ta lọ́pọ̀pọ̀ ó wá bí Ànábì sallallahu alaihi wasallam jíjẹ́ mo lè ra nǹkan padà ó túmọ̀ sí kó ju rẹ̀ kó lára rẹ̀ tá a bá ti bùnyàn ní nǹkan ẹja jójú ó kó lára rẹ̀ gbogbo ní tá a bá ti bùnyàn ẹja jójú ó kó lára rẹ̀ ó bùnyàn lásán lọ́ba fi dágbádá ó wá wọ agbádá wọn wá yẹ bó ṣe wá yọ ẹni mo bùn lásán ọ̀gbádùn ọba ti fọ́ ọmọ aṣọ ẹ lórí tó bá ti mójú kó ń bẹ̀ kọ́dà kò ní hàn sí ọ pé wọ́n ló bùn gbogbo tá a bá ti bùnyàn ká mú ojú kó ń bẹ̀ ọ̀hání ṣé mo lè rà padà Ànábì ní rárá o gbọ́dọ̀ rà padà kódà kó ṣe pọ́tà fún ọkọ̀ kan ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí o nígbà ní tó ní nǹkan tí èsè pé jíjí ló jí iye tó bá wù ló lè ta nǹkan rẹ̀ kò ní pé kẹ́ ẹ dá jókòó kẹ́ ẹ máa wá bá wí ṣé iye tó yẹ kó ta ẹ bọ́ ló ní nǹkan rẹ̀ iye tó sì rí kó pé òun ẹnìkan kọ́ fọ sẹ́ẹ̀lì sílẹ̀ rẹ̀ ibi tí lẹ́yìn sì wà ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa ilẹ̀ àti ilé ẹni ilé yìí kò yẹ kó less than 500 million ẹni tó sì fẹ́ dálé ńgbà tó rẹ́ni tí ó rà iye tó kọ́kọ́ dálé ó ní 50 million lẹ́yìn bá ní orí rẹ̀ dàrú ni àgbàjẹ́ ṣe pé kọ́ ọmọ dáyé wí ó ló mà 50 million ló bá ti sọ fún ọ pé òun sẹ́yìn wọn á sọ pé kọ́ gbádùn wọ́n sì gbé orí rẹ̀ lọ sí psychiatric hospital wọ́n fi ń jẹ́ nìyàwó wọ́n lọ gbádùn àdìsí yìí fi ń hàn wá wípé kí ló kàn tiẹ̀ òfin lọ́mí ń dá sí kí ló kàn tiẹ̀ bàbá aláyọnu sọ kí ló kàn tiẹ̀ ìyá gbéborun kí ló kàn tiẹ̀ oníye tó ta nǹkan kí ló kàn kí ló kàn kò kúkú béèrè ìmọ̀ràn lọ́dọ̀ yín sá bóòlù ayé òsèdè rọrùn oníye tó ń fẹ́ ta nǹkan tó bá lé kọ́bọ̀ wọn níta tó bá sì dín kọ́bọ̀ wọn nígbà ó sì tàn 50 million síbẹ̀ nu kí wọ́n rà kí wọ́n náà tàn 500 million kò sí ní tó burú bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀ mọ̀ pé bọ́ yóò gùn lólò tó rógùn lẹ́yìn gbàgbọ́ ẹ̀ gba Allah gbọ́ ó fi nǹkan bá sọ̀rọ̀ kí ni wọ́n fi báyẹn sọ̀rọ̀ èèyàn fi fùfú sẹ́nu nísìnyí sọ̀rọ̀ ẹ ló fi nǹkan bá sọ̀rọ̀ ṣé fùfú ló gùn ni àbí Allah gbàdúrà tiẹ̀ ẹ máa dúrà tó ń ti ṣe láti dọ́ yìí ẹ máa yẹ kìyàmù lẹ́yìn tí ń ṣe ti ń bẹ Allah ya Rabb tí ń bara lé ètò tí wọ́n jù ní kọjá ń rà tó ṣe pé owó rẹ̀ yóò kéré sí iye tó yẹ kọjá wàláhì Allah wa sànú ẹ̀ ẹ̀yin wá ní ó fi nǹkan bá sọ̀rọ̀ ni ń gbọ́dọ̀ kó lóògùn lẹ́yìn ẹ̀ gbádùn ó lo bójúbójú fún wa ní ń bọ̀ ń bẹ̀ torí Ànábì fi hàn wá ń bí wípé iye tó bá pé ó ní nǹkan ló lè ta nǹkan rẹ̀ kò bùkátà kẹ́ da jókòó kẹ́ máa bá wí ó ní ó gbọ́dọ̀ rà kódà kó sì kọ́bọ̀ kan lọ́dà fún ẹ sì wọ́n wà á ta kọ́bọ̀ kan ilé ìtumọ̀ sí pé lọ́jà ẹ̀yin ẹlẹ́gbẹ́ ọjà tẹ́gbẹ́ ti ṣèpàdé iye tá a gbọ́dọ̀ máa tajà yìí ni ẹ bẹ̀rù Allah ẹ má sọ ayé délé fáwọn èèyàn.